Àdìtú Olódùmarè láti ọwọ́ Baba D.O. Fágúnwà. D.O. Fágúnwà. Orí kẹsàn-án tí àkòrí rẹ̀ ń jẹ́ ọjọ́ kẹta nínú ilé Mọ́gàjí Ẹnúdùnjuyọ̀. Ọjọ́ kẹta nínú ilé Mọ́gàjí Ẹnúdùnjuyọ̀. Ojú ewé 1. Ìgbà tí ó di ọjọ́ kẹta tí gbogbo ènìyàn ti ń lọ sí ilé Ẹnúdùnjuyọ̀ ni mọ́gàjí ilé náà tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí. Ẹ̀yin ọmọ Ajédùbúlẹ̀, ẹ ò rí i pé ní ọjọ́ kọ̀ọ̀kan tí ẹ ti ń wá sí ilé yìí pé mo ń sọ̀rọ̀ lórí ìwà kọ̀ọ̀kan tí ọmọ ènìyàn ń hù, mo sì ń fi ìtàn kọ̀ọ̀kan ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ tí mò ń sọ. Lónìí, mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ kan, mo sì fẹ́ kí ẹ já àlọ́ náà. Ìtumọ̀ àlọ́ yìí ni yóò jẹ́ ohun tí mo máa sọ̀rọ̀ lé lórí. Obìnrin kan lọ ní ọjọ́ kan, ó wá májèlé tí ó burú púpọ̀, tí ó jẹ́ pé wérewére ló ń pa ẹni tí ó bá fi kan ẹnu. Ó mú májèlé yìí, ó dà á sí orísun omi kan. Ẹni kìíní mu nínú omi náà, ó kú. Èkejì mu, ó kú. Gbogbo ènìyàn wá mọ̀ pé májèlé wà nínú omi yìí. Nítorí èyí, wọn kò pọn omi níbẹ̀ mọ́. Ìwà wo la lè fi wé májèlé yìí? Ìgbà tí ó sọ báyìí, kò sí ẹni tí ó lè jà. Ìgbà tí ó pẹ́ tí ẹnikẹ́ni kò mọ májèlé náà, ó wí fún wọn, ó ní àìmoore ni. Ẹni tí a ṣe lóore tí kò mọ̀ ti bẹ́ igi dí ọ̀nà fún ẹlòmíràn. Májèlé ni ẹni bẹ́ẹ̀ láàárín àwọn ọmọ ènìyàn. Kò sí ẹni tí yóò fẹ́ máa ṣoore fún un mọ́. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá bá a pàdé lẹ́ẹ̀kan kò tún ní fẹ́ ṣe oore fún ọmọ ẹlòmíràn. Aláìmoore a máa ba inú ènìyàn jẹ́. Ènìyàn burúkú ni, ẹni ibi ni. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ fi awọ ènìyàn bo ara lásán ni, ṣùgbọ́n agbárí ẹranko ni wọ́n gbé lé orí. Àwọn ní iyọ̀ tí ó ti di òbu nínú ayé, àkéekèe láàárín ọmọ ènìyàn, paramọ́lẹ̀ nínú koríko. Wọn kò bá ènìyàn jọ, wọn kì í ṣe ọmọlúàbí. Wọ́n jẹ́ ẹ̀gbọ́n-ọ̀gàn ohun òṣùṣú pẹ̀lú àtẹ́lẹsẹ̀. Wọn a máa rí èrè iṣẹ́ wọn láyé. Bí wọn kò sì tilẹ̀ rí i láyé, dandan ni kí wọ́n jẹ̀bi níwájú agbẹjọ́rò Ọlọ́run ní òde ọ̀run. Ẹ wo ìtàn yìí tí yóò fi ohun tí mo wí hàn yín kedere. Ọkùnrin kan wà tí ó ní ìyàwó méjì. Ọ̀kọ̀ọ̀kan bímọ kọ̀ọ̀kan. Ọmọ tí olúkúlùkù sì jẹ́ ọkùnrin. Ọkùnrin yìí sọ orúkọ ìkíní ní Òbédiní. Ó sọ ti èkejì ní Òbédèjì. Òun ń gbé ìlú ọgbọ́n ayé. Àwọn ọmọ méjèèjì yìí dàgbà, wọ́n sì ń ṣiṣẹ́ owó. Kò pẹ́ lẹ́yìn tí wọ́n di ọkùnrin ni bàbá wọn kú, tí ó fi àpò owó márùn-ún fún ẹnì kọ̀ọ̀kan. Òbédiní jókòó sí ìlú wọn. Ó ń fi owó ìṣòwò. Òwò náà dára. Owó sì ń wọlé fún un tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé àárín oṣù 6 ló fẹ́ ìyàwó méjì sí ilé. Ṣùgbọ́n lẹ́yìn tí ó fẹ́ àwọn méjì yìí, kò tún fẹ́ ìyàwó sí i mọ́. Odidi ọdún 6 ni Òbédiní fi ju Òbédèjì. Nítorí náà, ìgbà tí òun fẹ́ ìyàwó wọ̀nyí, àbúrò rẹ̀ kò tilẹ̀ ní ìrònú obìnrin rárá. Orúkọ ìyàwó tí Òbédiní kọ́ fẹ́ ni Àmì. Bí ó sì tilẹ̀ jẹ́ pé kò bímọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, síbẹ̀ ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí kì í sábà rí obìnrin náà pẹ̀lú ọkùnrin kọ́kùnrin. Nítorí èyí, ó kà á sí olódodo. Ìyàwó kejì bímọ dáadáa. Ó tilẹ̀ ti bí tó 6 tí ìyàwó kìíní kò bí, tí kò tilẹ̀ ṣèṣì lóyún. Ìgbà tí ó ṣe ṣá,
obìnrin tí kò bímọ yìí bẹ̀rẹ̀ sí dín ìfẹ́ rẹ̀ kù sí baálé rẹ̀, ṣùgbọ́n onítọ̀hún kò mọ nǹkan kan. Á ti máa bá ọkọ rẹ̀ ta nǹkan ní ìlú wọn, ṣùgbọ́n nígbà tí ó ṣe, ó wí fún ọkọ rẹ̀ pé òun fẹ́ máa gbé ọjà lọ sí Ìdálẹ́ta. Kò déédé, ó ti rí ọkùnrin kan tí ó ń fẹ́ ní ìkọ̀kọ̀. Ìlú ibi tí ó sì fẹ́ máa gbé ọjà lọ ní ìlú ọkùnrin náà. Òbédiní kò mọ nǹkan kan. Ìwà tí ó sì ń hù sí obìnrin yìí dára tó bẹ́ẹ̀ tí ó ṣòro fún obìnrin náà láti jà rárá. Òbédiní bá a dé ibi tí ó máa ń gún iyán fún jẹ, kí ó máa lọ ata ọbẹ̀, kí ó sì máa pọn omi ìwẹ̀ fún un. Síbẹ̀síbẹ̀, obìnrin yìí kò ní ìfẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ mọ́. Ìgbà tí ó bá tilẹ̀ lọ ní àṣírí lọ rí ọkùnrin tí ó ń fẹ́ yìí, bíbú tí ọkùnrin náà ń bú Òbédiní, ṣíṣátá tí ó ń ṣátá rẹ̀ àti ẹ̀gàn rẹ̀ tí ó ń pa, ó tó mú kí ọkọ tẹ́ lójú aya. Lásán ni obìnrin yìí kò fẹ́ràn Òbédiní púpọ̀ mọ́, ṣùgbọ́n kò fẹ́ ikú rẹ̀. Bí kò sì ti fẹ́ ikú rẹ̀ yìí, ó ti sọ àṣírí ilé wọn tó bẹ́ẹ̀ fún ọkùnrin tí ó ń bá kiri yìí, tí ó fi jẹ́ pé ọ̀nà àti pa Òbédiní kò ṣòro fún ọkùnrin náà bí ó bá fẹ́. Oko ni Òbédiní máa ń sùn ní ọjọ́ Sátidé gbogbo, nítorí onígbàgbọ́ ni wọ́n ní ilé ìsìn ní oko wọn. Òun sì jẹ́ ọ̀kan nínú àwọn pàtàkì tí wọ́n so ilé ìsìn náà ró. Ọ̀rọ̀ tí ọkùnrin tí ó ń fẹ́ àmì ní ìkọ̀kọ̀ yìí sọ nígbà tí wọ́n pàdé ní ìgbà kan yóò fi hàn irú ènìyàn tí ọkùnrin náà jẹ́. Ìgbà tí àmì wá kí i tí ó ń padà, ó ní, "Àmì, ó wù mí púpọ̀. Ṣé ìwọ náà rí pé mo fẹ́ràn rẹ? Ọkọ rédèrèdè tí ò ń gbé kiri yìí kò yẹ ọ́. Ìwọ pàápàá kò kúkú fẹ́ràn rẹ̀ tó mi. Aláti wá bí a ó ti ṣe ti ọkọ rẹ̀ yìí sí." Àmì náà dáhùn, ó ní, "Lóòótọ́, mo dúró tì í kí ó máa fún mi ní oúnjẹ ni. Mo fẹ́ràn rẹ̀ jù ú lọ, ṣùgbọ́n kò sí nǹkan tí a lè ṣe. A kò kúkú lè pa á." Òun tún dáhùn, ó ní, "A lè pa á mọ̀nà. Kí la ò lè pa?" Àmì fèsì wàyí pé òun kò fẹ́ kí Òbédiní kú nítorí ó ti ń tọ́jú òun tipẹ́. Ṣùgbọ́n orúkọ oko Òbédiní ni Onígbàǹjà. Wọ́n sọ oko yìí ní irú orúkọ bẹ́ẹ̀ nítorí ó bí gbàǹjà tí ó pọ̀ níbẹ̀. Ó ṣe ní òwúrọ̀ ọjọ́ kan, ní nǹkan bíi agogo 10, Òbédiní wá láti ta nǹkan ní ìlú tí ọkùnrin tí ń fẹ́ àmì yìí tí à ń pè ní Ìbàjẹ́ Òde wà. Ó rìn lọ ní ojú ọ̀nà oko kan, ló bá yà sí inú ìgbẹ́ láti ṣe ìgbọ̀nsẹ̀. Ibi tí ó wà yìí ló ti rí ọkùnrin kan pẹ̀lú àwọn ọmọkùnrin bíi 6 tí wọ́n dúró sí ojú ọ̀nà tí wọ́n ń sọ̀rọ̀. Ọkùnrin tí ó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí ní rán wọn ní iṣẹ́ báyìí. Ó ní, "Bí ẹ bá ti dé ìlú náà, kí ẹ béèrè ọ̀nà oko Onígbàǹjà. Ìgbà tí ẹ bá dé Onígbàǹjà, kí ẹ béèrè àbá Òbédiní. Bí ẹ bá ti rí i, kí ẹ bá ibòmíràn lọ, kí ẹ máa ṣeré títí ilẹ̀ yóò fi ṣú. Nígbà tí ó bá di àárín ọ̀gànjọ́, ní nǹkan bíi agogo 12, kí ẹ lọ. Ẹ ó rí i pé gbogbo ilẹ̀kùn àti fèrèsé tí ó wà ní àbá náà ni ènìyàn lè tì nínú tì lóde. Kí ẹ ti gbogbo wọn lóde. Lẹ́yìn èyí, kí ẹ fi iná sí àbá koríko náà, kí ẹ sún kí ó jóná gúragúra." Òbédiní yìí ni ọkọ obìnrin tí mò ń fẹ́ náà. Mo sì fẹ́ láti fẹ́ ojú rẹ̀ kù. Ẹ tún gbọ́ o, kí ẹ má gbàgbé, àbá, 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 Òbédiní, 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 oko Onígbàǹjà. Ẹ má ṣe gbàgbé orúkọ náà o, Onígbàǹjà. Bí ẹ bá fẹ́ gbàgbé, kí ẹ rántí obì górò. Orúkọ górò kejì ni Gbàǹjà. Òbédiní náà, ọkọ obìnrin kan tí à ń pè ní Àmì ni. Ẹ má ṣe gbàgbé o. Ìlú náà ni à ń pè ní Ìbàjẹ́ Òde. Báyìí ni ọkùnrin náà wí.
àwọn ọmọkùnrin wọ̀nyí sì gbọ́, wọ́n kọ orúkọ gbogbo sílẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí ọwọ́ àbúrò Òbédiní tí ń jẹ́ Òbédèjì ni wọ́n sọ ọ́ lé. Ó jẹ́ ọjọ́ Sátidé tí Òbédiní yóò lọ sí oko. Bí ẹnikẹ́ni kò bá sì dé ìlú náà kí agogo 2 ọ̀sán tó lù, kò lè bá Òbédiní ní ilé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni Òbédèjì ti dá ìgbà fún pé kí wọ́n wá bá òun nípa ọjà tí òun ń tà ní agogo 1 sí 3. Bẹ́ẹ̀ ni mọ́tò sí ìlú Òbédiní kò wọ́pọ̀. Ohun tí Òbédèjì wá ṣe ni pé ó háyà alùpùpù kan. Ó fi rán ẹnì kan sí ẹ̀gbọ́n rẹ̀ kí ó jíṣẹ́ báyìí pé ẹ̀gbọ́n òun kò gbọ́dọ̀ lọ sí oko títí òun ò fi dé ní òru ọjọ́ náà. Ẹni tí ó rán pàdé Òbédiní ní ẹnu ọ̀nà tí ó múra tí ó ń lọ sí oko. Ní ìgbà tí wọ́n sì jíṣẹ́, ó ní láti rán ènìyàn kí ó lọ sí onígbàǹjà kí ó bá òun wí fún àwọn ènìyàn ìjọ pé òun kò lè wá lọ́jọ́ náà. Ibi tí ó ti ń ronú ẹni tí òun ìbá rán ní àbúrò Àmì, ọmọ ìyá rẹ̀ tí ó wá sí ọ̀dọ̀ wọn wípé òun ò kúkú lọ kí òun sùn ní oko mọ́jú. Ṣe ni obìnrin yìí wá gbé oògùn kan fún Àmì ẹ̀gbọ́n rẹ̀ tí ó jẹ́ pé kò sí obìnrin tí ó lè lò ó tí kò ní lóyún wéréwéré. Obìnrin yìí sì lọ sí onígbàǹjà. Òru pátápátá ni Òbédèjì tó dé. Ìgbà tí ó sì ro nǹkan tí òun bá wá fún ẹ̀gbọ́n rẹ̀, onítọ̀hún kò gbàgbọ́ rárá. Ó sẹ́ dé ilẹ̀ kókó. Ó rò pé Àmì kò ní ọkùnrin mìíràn bí kò ṣe òun. Ìgbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́, tí ẹnì kan ti oko lọ́hùn dé, tí ó jíṣẹ́ pé wọ́n ti ju àbá Òbédiní gúragúra àti pé àbúrò ìyàwó rẹ̀ ti jóná pẹ̀lú. Ìgbà tí Àmì dé, tí ọkọ rẹ̀ béèrè, ó sẹ́, ó tilẹ̀ tún ṣẹ́ ìpèlé ara rẹ̀ lórí. Bí òun bá ní ẹlòmíràn lẹ́yìn baálé òun, ó ní bí òun bá ń lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn ju baálé òun, ṣe ni kí kìnìún pa òun jẹ. Ọkọ rẹ̀ sẹ́ èpè náà dànù, ṣùgbọ́n ẹkún àbúrò rẹ̀ tí ó sún pọ̀ púpọ̀. Ó jẹ́ ẹni tí ó fẹ́ràn púpọ̀, àti pẹ̀lú owó tí ó fi ṣe oògùn tí ó jóná pẹ̀lú àbúrò rẹ̀ nínú abà kò kéré. Ó sì mọ̀ pé àbúrò òun ní láti gbé oògùn náà lọ sí oko. Àmì kò wá sí ìbàjẹ́ òde fún ọjọ́ pípẹ́ nítorí ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ sọ sí i. Ṣùgbọ́n ọkùnrin tí ó ń wá lọ kò yé ránṣẹ́ sí i ní àṣírí. Òun pẹ̀lú kò sì yé ránṣẹ́ padà. Lọ́jọ́ kan, ọkùnrin yìí wá kọ ìwé ìfẹ́ sí Àmì tí ó jinlẹ̀ gidigidi. Báyìí ni ìwé náà lọ. Àmì mi tòótọ́, àmì mi pàtàkì. Yára mú abẹ́rẹ́ wá kí o rán ọkàn mi tí ìfẹ́ ti fàya. Ìfẹ́ rẹ ń rúbò mí lójoojúmọ́ bí omi òkun. Ó ti borí ẹ̀mí mi, ó gbé ọkàn mi mì pátápátá. Láìsí pé o wá rí mi, ò ń fẹ́ ikú mi. Láìsí pé mo rí ọ, ò ń fẹ́ sọ mí di aṣiwèrè. Láìsí pé o pàdé mi níbì kan, ò ń fẹ́ wọ̀ mí ní ẹ̀wù ìbànújẹ́ pátápátá. Mo wo àṣẹ̀ṣẹ̀yọ oòrùn òwúrọ̀, kò dára tó ọ. Mo wo àtiwọ̀ oòrùn, kò lè dúró níbi tí ìwọ wà. Mo wo gbogbo ìyẹ́ ẹyẹ ọ̀kín, kò sí èyí tí ó dé ibi tí ìwọ dé nípa ẹwà ara. Mo wo gbogbo ìtọ̀nà ewéko, kò sí ẹgbẹ́ rẹ nínú wọn. Bẹ́ẹ̀ ni, àti ìyẹ́ lékelèké, àti àgbàdo àṣẹ̀ṣẹ̀yọ, àti ojú ọjọ́ ọ̀sán gangan, kò sí èyí tí ó funfun tó eyín ẹnu rẹ̀. Nísinsìnyí, mo wí fún ọ láì rí ọ ní ọjọ́ 5 òní. Má ṣe lérò àti rí mi mọ́. N ó pa ara mi nítorí rẹ. Èmi ní tirẹ̀ láéláé. Oníbàjẹ́ ọkùnrin. Báyìí ni ìwé tí Àmì rí gbà tí ó kà tí ọkọ kò gbọdọ̀ rí. Obìnrin yìí wá bẹ̀rẹ̀ sí wá ọ̀nà àti lọ pàdé oníbàjẹ́ ọkùnrin. Ó wá a títí kò rí. Ìgbà tí ó ṣe, ó wí fún ọkọ rẹ̀ pé ẹnìkan jẹ òun lówó ní ìbàjẹ́ òde.
òun sì fẹ́ lọ gba owó náà. Ọkọ rẹ̀ náà tí kò fẹ́ kí ó lọ wá irọ́ kan pa pé òun retí àlejò kan tí ó jẹ́ pé yóò bá òun tọ́jú. Obìnrin náà kò sáà lè lọ. A kò gbọ́ pé oníbàjẹ́ ọkùnrin kú. A kò gbọ́ pé ó ṣìwèrè gẹ́gẹ́ bí ó ti sọ. Ṣùgbọ́n ẹni burúkú pọ̀ lóde ayé. Ọkùnrin náà tún wá ọ̀nà mìíràn àti mú Òbédiní. Iṣẹ́ mọ́tò wíwà ni ọkùnrin náà ń ṣe. Dẹ́rẹ́bà ọkọ̀ ni. Ó wá di ọjọ́ kan. Ó nìkan gbé ọkọ̀ ńlá. Ó lọ sí ọ̀nà oko kan. Ó rí ọkùnrin kan lójú ọ̀nà. Ó fi ọkọ̀ kọlu onítọ̀hún. Ó pa á kú fínfín. Eléyìí ṣẹlẹ̀ ní nǹkan bíi agogo 6 alẹ́. Ẹnikẹ́ni kò rí i títí ó fi rọra gbé òkú ọkùnrin náà jù sínú ọkọ̀ tí ó ti gbogbo fèrèsé ọkọ̀ pátápátá tí ó kọrí sí ọ̀nà ìlú tí à ń pè ní ọgbọ́n ayé yìí, níbi tí Àmì àti Òbédiní ọkọ rẹ̀ ń gbé. Ó dé ọgbọ́n ayé ní nǹkan bíi agogo 9 alẹ́. Ó gbé ọkọ rẹ̀ sí ibi kan, ó ṣeré lọ. Ìgbà tí ó di agogo 1 òru gan ló gbé òkú. Ó di ẹ̀yìnkùlé Òbédiní. Ìgbà tí ó dé ibẹ̀, ó rọra gbé òkú yìí síbẹ̀, ó bá ti ara rẹ̀ lọ. Nígbà tí ilẹ̀ mọ́, tí gbogbo ènìyàn rí òkú lẹ́yìn ilé Òbédiní, ariwo ta. Gbogbo ènìyàn ti bẹ̀rẹ̀ sí ké. Wọ́n lọ sí ọ̀dọ̀ ọba. Àwọn ọ̀tá Òbédiní ti lọ pe àwọn ọlọ́pàá. Ibi tí nǹkan náà sì wá ṣe sí, Òbédèjì lọ sí ìdálẹ̀ ní àkókò náà. Kí a má sábà ọ̀rọ̀ lọ bí ilẹ̀ bí ẹni. Àwọn ọlọ́pàá fi ẹ̀sùn kan Òbédiní pé ó pa ènìyàn. Wọ́n sì fi í sí ìtìmọ́lé títí wọ́n ó fi dá ẹjọ́ rẹ̀. Ìgbà tí oníṣẹ́ kan Òbédèjì lára pé wọ́n ti mú ẹ̀gbọ́n rẹ̀. Bí ayé ló wà ní, bí ọ̀run ni, ó ṣòro láti sọ. Nígbà tí Òbédèjì ń bọ̀, ó gbé àpò owó 25 lọ́wọ́ láti fi ṣe ẹjọ́ náà. Ṣùgbọ́n bí ó ti dé, tí ó ti gbọ́ pé àwọn ọlọ́pàá kò gba ìdúró, ló ti kí ẹsẹ̀ sí i. Ó ń ya ilé kiri. Ó ń ṣe àlàyé bí ó ti dá òun lójú pé ẹ̀gbọ́n òun kò pa ẹnikẹ́ni. Ó dé ilé Sáàjì àti ti Kọ́bùrù. Ó ṣe àlàyé púpọ̀. Ó wá lọ gba agbẹjọ́rò fún ẹ̀gbọ́n rẹ̀. Agbẹjọ́rò ní àfi dandan bí òun gba àpò 5 fún ẹjọ́ náà nítorí ẹjọ́ líle ni. Gbogbo eléyìí ni Òbédèjì san. Ní ìgbẹ̀yìn, ó fi àpò 5 dúró fún ẹ̀gbọ́n rẹ̀. Títí di ìsinsìnyí, ẹnikẹ́ni kò tíì mọ nǹkan tí ó pa ẹni tí ó kú. Ṣùgbọ́n nǹkan tí agbẹjọ́rò kọ́kọ́ sọ nínú ilé ẹjọ́ ni pé òun fẹ́ kí dókítà lọ yẹ̀ òkú náà wò kí ó ṣe àlàyé nǹkan tí òun rò pé ó pa á. Dókítà ìjọba gan ló lọ yẹ̀ òkú náà wò. Ìgbà tí ó là á, ó ní òun rò pé mọ́tò ni ó pa á àti pé kò tíì ju ọjọ́ 4 tí òkú náà kú. Àwọn ọlọ́pàá bá da ọlọ́pàá inú jù sí òde. Wọ́n wá gbogbo ìlú. Wọn kò rí àpẹẹrẹ. Wọ́n wá tún bẹ̀rẹ̀ sí wá gbogbo agbègbè. Wọ́n ṣe títí wọn kò rí òye. Ṣùgbọ́n kò sí ẹni tí ó fura pé oníbàjẹ́ ọkùnrin tí ó ń lé Àmì kiri ló lè dán irú nǹkan bẹ́ẹ̀ wò. Ó wá ṣe ní ọjọ́ kan. Òbédiní wà nílé. Àmì lọ sí òde ní ẹnìkan dédé mú ìwé kan wá sí ilé. Àmì ni wọ́n kọ ìwé náà sí. Ṣùgbọ́n orúkọ tí wọ́n kọ sẹ́yìn rẹ̀ ni ìyàwó Òbédiní, Mrs. Òbédiní. Ní ìwọ̀n ìgbà tí eléyìí sì ti jọ ọ̀gbẹ́ni Òbédiní, Mr. Òbédiní. Òbédiní ṣèṣì já. Kí ló máa rí? Àmì tèmi pàtàkì. Mo rò pé wọ́n ó ti pa ọkọ rẹ̀ nísinsìnyí fún òkú tí wọ́n rí ní ẹ̀yìnkùlé rẹ̀. Èmi ni èmi máa fẹ́ ọ. Àmì, ó kò mọ nǹkan tí ń bẹ. N ó rí i pé ọkọ rẹ̀ yìí kú fínfín. Lọ́jọ́ tí a bá sì tún pàdé, n ó jẹ́ kí o mọ bí òkú ti ṣe rìn dé ẹ̀yìnkùlé yín. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni rí ìwé yìí o. Èmi ni tìrẹ láéláé, oníbàjẹ́ ọkùnrin. Ara Òbédiní gbọ̀n, kò sì ṣe méjì.
àbúrò rẹ̀ Òbédèjì ló fi ìwé fún. Àwọn méjèèjì bá múra ó di àgọ́ ọlọ́pàá. Ìgbà tí wọ́n fi ìwé fún àwọn ọlọ́pàá, wọ́n yan àwọn ọlọ́pàá inú kí wọ́n lọ sí ìlú tí oníbàjẹ́ ọkùnrin ń gbé. Lílọ tí wọ́n ń lọ, ilé ọkùnrin náà ni wọ́n kọrí sí. Inú wọn sì dùn nígbà tí wọ́n rí mọ́tò kan tí ó dúró níwájú ilé náà, tí wọ́n wádìí tí wọ́n gbọ́ pé ti ọkùnrin náà ni. Wọ́n tún wádìí iṣẹ́ rẹ̀, wọ́n gbọ́ pé iṣẹ́ mọ́tò wíwà ni. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá abẹ́ mọ́tò bóyá wọ́n lè rí àmì tí yóò fi hàn pé ọkùnrin yìí ló pa ẹni tí wọ́n gbé wá ilé Òbédìní. Lóòótọ́ náà, bí ó tilẹ̀ jẹ́ pé ó tó ọjọ́ 4 dáadáa tí kinní yìí ti ṣẹlẹ̀, ẹ̀jẹ̀ wà ní ara irin abẹ́ mọ́tò. Dẹ́rẹ́bà pàápàá kò rí i tẹ́lẹ̀. Kí a má fa ọ̀rọ̀ ògùn lọ bí ilẹ̀ bí ẹni, ibẹ̀ ni wọ́n ti fi pawọ́ pẹ́ sí i lọ́wọ́. Ìgbà tí ọ̀ràn di ọ̀ràn kóòtù, ó tún mú ìnáwó lọ́wọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n dá ẹjọ́ ikú fún oníbàjẹ́ ọkùnrin, ṣe ni wọ́n yẹ igi mọ́ ọ. Ìgbà tí ìyìn pé wọ́n ti pa ọ̀rẹ́ Àmídé bá a, kò jẹun títí ilẹ̀ ọjọ́ náà fi ṣú, ṣùgbọ́n kò ṣe ojú bí ẹni pé òun kàánú ẹnikẹ́ni rárá. Ó pẹ́ lẹ́yìn èyí ni Àmì tún lọ sí ìbàjẹ́ òde. Ìgbà tí ó máa kúrò ní ilé, ilẹ̀ ti ń ṣú. Ọkọ rẹ̀ sì wí fún un kí ó má lọ mọ́, àti pàápàá pé ẹranko burúkú pọ̀ ní ọ̀nà ibẹ̀. Àmì kò gbọ́ o, ó lọ dandan. Ọjọ́ kẹta ló wí pé òun ó padà. Ìgbà tí ó di ọjọ́ kẹta kò dé. Ọjọ́ kẹrin ẹnikẹ́ni kò tún rí i. Ìgbà tí ó di ọjọ́ karùn-ún ni ọkọ rẹ̀ bá ki ẹsẹ̀ sí ọ̀nà tí ó wá lọ. Lójú ọ̀nà ni wọ́n ti wí fún un pé kìnìún pa obìnrin kan jẹ ní ẹ̀bá odò kan lálẹ́ ọjọ́ tí Àmì kúrò nílé. Àwọn ẹni tí ń gbé etí ibi tí kìnìún ti ṣe ìjàmbá yìí mú aṣọ obìnrin náà, wọ́n kó o pamọ́. Ìgbà tí Òbédìní dé ibẹ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ yìí, ara fún un. Ìgbà tí wọ́n sì kó aṣọ ẹni náà sóde, ó di ti Àmì àti gèlè àti ìró àti ìborùn. Gbogbo ìwọ̀nyí kún fún ẹ̀jẹ̀ bálabàla. Ìbànújẹ́ ńlá ló jẹ́ fún Òbédìní. Èyí tí ó tilẹ̀ wá tún burú ni pé ìgbà tí Òbédìní sọkún òkú rẹ̀, ẹni tí ó bá a sọkún kò ju kékeré ní ibẹ̀. Ìgbà tí ó dé ilé, ó ń ké hee. Dípò kí wọ́n rẹ̀ ẹ́, ẹ̀rín ni ọ̀pọ̀lọpọ̀ ń rín. Wọ́n ní Àmì ló búra pé kí kìnìún pa òun jẹ, tí kìnìún pa á jẹ. Bí ara èké tí ó bú pé kí kìnìún pa òun ni kìnìún ṣe pa á jẹ. Bí kìnìún ìbá sì pa á, yálà ó búra tàbí kò búra. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹni tí ẹ̀ ń bá wa ká lọ nínú kíka ìwé ìtàn yìí. Ẹni tí ó ka ìwé ìtàn yìí sí yín létí ni Adéṣọlá Òbínúgà, aya Ọlábọ̀adé, láti orí ìpele tí a ti ń fi èdè Yorùbá dábìrà, ẹwà èdè Yorùbá. Ẹ ṣeun.